arákùnrin kan bẹ tó jẹ́ wípé ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún àwọn ìran kan. Ẹni tí mò ń sọ yìí kì í ṣe Jésù Kristi o, bẹ́ẹ̀ ni kì í ṣe Muhammad láti ilẹ̀ Lárúbáwá. Ta ló lè fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún àwọn ìran rẹ̀? Ìlú tí ẹni náà wà àti orílẹ̀-èdè tó wà. Orílẹ̀-èdè Nàìjíríà ni ẹni náà wà. Pàápàá jùlọ ẹni náà ọmọ Yorùbá ni. Ẹni tí mò ń wí jẹ́ mọ orúkọ rẹ̀, ó ṣàjòjì àmọ́ òótọ́ ni. Ẹ káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde ni ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ abìdí pàtẹ́mọ́lẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde tó jẹ́ pé omi gba gbogbo ilẹ̀, omi gba gbogbo ìbọ̀bà. Olóko òde lóko ọ̀sà ní ìpè ní ọjọ́ náà lọ́wọ́. Ọjọ́ táwọn yìí ní ìgbà tí omi gba gbogbo ìlú yìí, àwọn babaláwo wá gbé ifá jọlẹ̀. Ẹnì kìíní tó dá ifá, ó rí nǹkan tó wà lójú ọ̀pẹ̀lẹ̀ kò lè sọ. Ẹnì kejì tó dá náà, ó rí nǹkan tó wà lójú ọ̀pẹ̀lẹ̀ kò lè sọ. Èyí tó jẹ́ olórí wọn wá bọ́ síbẹ̀ wípé ilẹ̀ rí lójú ọ̀pẹ̀lẹ̀, ẹ jẹ́ kí n dá ifá náà fúnra mi. Ó dá ifá náà lọ́jọ́ náà lọ́hùn. Ẹni tí a mọ̀ sí àràbà ló wá rí wípé òun gangan ni ifá mú. Ọ̀rọ̀ pèsè ẹ o. Ní ìgbà tí bàbá yìí wá rí pé òun gangan ni ifá mú, kò ṣe mí ní kò ṣe méjì, ó gbà láti fira ẹ̀ lẹ̀, láti fira ẹ̀ rúbọ. Ó kọ ìyàwó, ó kọ ọmọ, ó kọ ẹbí lóminú o. Pé kí ló dé tó jẹ́ pé bàbá yìí ló máa fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti bá ọ̀sà náà lọ lọ́jọ́ náà lọ́hùn. Ẹni tí mò ń wí jẹ́ mọ orúkọ rẹ̀. Ẹni tí mò ń wí ni Enisemu Légùrù, olóore Ìjẹ̀bú, olóore Àwùjalẹ̀, olóore gbogbo ìmọ̀ba pátápátá. Ẹni náà wá gbà láti fi ẹ̀mí rẹ̀ sílẹ̀. Bàbá náà sọ wípé kó gbé ẹni ìfàfà wá, kó gbé ẹni ìfàfà wá. Wọ́n sì tó kankan pẹ̀lú àwọn nǹkan, wọ́n sì tó papọ̀. Ó gbé tutù yẹn síwájú. Ó gbọ́ ọ̀pọ̀ ifá ẹ̀ ẹni ìfàfà níjọ́ náà. Ẹni ìfàfà náà tẹ́. Tó ń pè ní ẹni àgbáfì ni wọ́n ń pe fàfà. Ẹni àgbáfì. Ó tẹ́. Ó gbé bóyá síwájú. Ó gbé fáìlì ọpọ́n ifá ẹ̀ sìn. Yẹ̀rẹ̀sù ẹ̀ wà ń bẹ̀. Ìwọ fáìlì. Ó mú dání. Ó mú aṣọ funfun ẹ̀. Ó sọ. Ó padà. Bẹ̀ ń wò èyí. Ìṣà níbẹ̀ o, omi dẹ́wà níbẹ̀ o, omi wà ní ìṣàyàn ní o, ẹja níbẹ̀ o, níbẹ̀ ń wó ní o. Bàbá náà jókòó lórí ẹni ìfàfà. Bí bàbá ṣe ń lọ, ìjì bẹ̀rẹ̀ sí ní jà, afẹ́fẹ́ ń fẹ́. Bàbá wa kọrin náà lọ́jọ́ náà lọ́hùn wípé ẹ gbágan o, ẹ̀fùfù lẹ̀lẹ̀, gbé mi nìṣó. Ẹ gbágan o, ẹ̀fùfù lẹ̀lẹ̀, gbé mi nìṣó. Gbogbo ibi tá a wà yìí, omi ló wà ń bẹ̀ o. Bómi náà ṣe ń lọ, ilẹ̀ sì ń yọ. Ìmọ̀ba ń jáde láti inú omi wá. Ó sì ń gbé omi náà lọ, ó sì ń lọ, ó sì ń lọ. Tí omi yìí gbé Enisemu lọ, gbogbo ìmọ̀ba bẹ̀rẹ̀ sí ní jáde láti inú omi. Gbogbo ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ jáde láti inú omi wá. Omi ń lọ, ìyàngbẹ́ ilẹ̀ sì ń wà. Omi ń sún kẹrẹ, ìyàngbẹ́ ilẹ̀ sì ń fara hàn. Omi náà ló dé ọ̀sọ̀sà. Ó gba ọ̀sọ̀sà kọjá, ó gba odòkàlà kọjá. Ó gba àwọn ìlú, gba àwọn ìlú, gba àwọn ìlú, gba àwọn ìlú lóríṣiríṣiríṣiríṣiríṣi kọjá títí tó fi lọ lórí sọ ọ̀sà tí a mọ̀ sí Ẹ̀pẹ́. Ẹ̀pẹ́ ni bàbá yìí forí sọ ní Olúgbò Kéré. Bàbá náà ti lọ ní ìjọ náà lọ́hùn. Ibi ìgbà yìí gbọ̀ngàn ni wọ́n ti ṣe. Àmọ́ àmù kan ń bẹ níbí báyìí. Wọ́n sì wà níbí báyìí di òní olónìí. Níbí báyìí omi ń bẹ ń bẹ, ìṣà ń bẹ ń bẹ. Tó jẹ́ wípé títí di òní olónìí, omi náà sì wà ń bẹ tí a mọ̀ sí àmù. Tó jẹ́ wípé gbogbo omi tó lọ sí Ẹ̀pẹ́, ojú ìsà rẹ̀ ó sì ń bẹ ń bí o. Wọ́n ní bọ́mọdé ò bá tàn, àbárọ̀bá, àrọ́bá sì ní baba ìtàn. Ní ilẹ̀ aláwọ̀ dúdú, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí adúláwọ̀. Ẹni tó fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ ní ẹ̀yà ilẹ̀ Ìjẹ̀bú, wọ́n pọ̀ o lóríṣiríṣi. Àmọ́ nínú wọn ni Enisemu Légùrù wà tí a ò gbọdọ̀ gbàgbé orúkọ rẹ̀. Ipa rẹ̀ kò ní tán láyéláyé, bẹ́ẹ̀ ni ìtàn rẹ̀ kò ní tán ní ìran Ìjẹ̀bú. Ẹ follow wa, ẹ like, ẹ share, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí YouTube channel wa. Tí ẹ bá fẹ́ máa rí wa wò, ó ṣàjòjì àmọ́ òótọ́ ni.